so ẹ dákun tó lọ́lọ́ ẹ bá mi pín program yẹn mi ìfẹ́ lọ àmì fàágùn mi ìdẹ́fẹ́ pẹ́ rárá. So like I said lọ́pọ̀lọpọ̀ ọgbà ìrántí òyìnbó tẹ́ni lò ẹ jẹ́ ká máa fààyè gba opinion others. Ẹ jẹ́ àwo ibi tí Táyé rí sí Kẹ́hìndé rí sí. Ẹ má jẹ́ àmọ́ sáré jọ́ọ̀jì èèyàn kádẹ̀mọ́ nígbàgbọ́ pé Táyé ò lè ṣe kínní Kẹ́hìndé ò lè ṣe. Now nínú àwọn tó sọ̀rọ̀ nípa Agbala Gabriel nínú àwọn tó support ẹ̀ sẹ́yìn òun náà ni ìyálájé courtroom wà nínú àwọn tó ń defend Agbala Gabriel. Tẹ́ bá wo nígbà yẹn mi ò defend ẹ̀ mi ò support ẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Muyideen mo support Agbala Gabriel every corner mo ti support ẹ̀. Mo wà náà tó pé Muyideen láláì mórí ẹ̀dá mo ṣe wí fún Muyideen mo pè ní from grace to grass. So now ní ìsìn láìsẹ̀ wá rí wípé àwọn nǹkan tí Muyideen fi mọ́ ni ò jẹ́ ká yóò rò tó ẹ̀ owó tó wà after àìlè mẹ́nu lélẹ̀ àìlè dúró sórí ẹsẹ̀ rẹ̀ kádìgbà tó jáde kúrò lágbàlá ọ̀rọ̀ tó tẹnu mọ́ ní pé òun kò gbé bẹ̀ mọ́ ìdí báyìí wọ́n ń nà wọ́n ṣe gbá wọ́n ń ṣàwò tó bá jẹ́ ńlọ tẹnu mọ́ tí ó sọ pé kán wá fóun ní 5 million naira pé tán bá fóun 5 million naira ibi tó ti fẹnu ba múlò tó fi gba ẹnu ba Agbala Gabriel jẹ́ dé òun fẹnu tún ṣe padà. Ìyẹn ni ọjà mọ̀ pé arákùnrin yẹn rí nǹkan lóòótọ́. Lónìí lè máa mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nípa Agbala Gabriel tẹ́mi gan mọ̀ nípa Agbala Gabriel lẹ́yìn ọ̀rọ̀ Muyideen mi ìdásọ́rọ̀ Agbala Gabriel mọ́ kálukú wá ń ṣe tiẹ̀ lọ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ìran kìíní kan dájú kí lorúkọ ẹni tó ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kìíní kan dájú tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ dájú ni pé okay Fọlákẹ́ Amnesty mi ì gẹ́ẹ̀tì orúkọ yín dáadáa ẹ má bínú God bless you wa ntí mo sáfẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni. So ó ní wípé now táṣìírí wá tú majority wa bí nǹkan bá kọ sí wa la máa sọ bí nǹkan bá ṣe rí la ṣe máa sọ ọ̀rọ̀ máa wá lójú méjì. Ẹni tí ó bá ní understanding yóò sọ pé èèyàn ń lọ síwájú èèyàn ń padà sẹ́yìn tí èèyàn bá ń sọ̀rọ̀ kan. Why? Ó ní pé àwọn èèyàn kan máa ń dijú sọ̀rọ̀ pé kálẹ̀ nìkan ò ṣe dáadáa o àwa sọ pé ẹni yẹn ò ṣe dáadáa o ẹni yẹn wá padà ṣe dáadáa wọn ò fẹ́ ká sọ pé ẹni yẹn ṣe dáadáa. Kò dáa tẹ́ ẹ ti sọ pé kò ṣe náà ní kẹ́ ẹ máa rán mọ́nu títí ayé ilé ayé ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwa kan. Kẹ́nìkan máa wá ṣe dáadáa ká máa wá yìn pé ó ń ṣe dáadáa kọ́ wá ṣe nǹkan tí ò dáa wọn ò fẹ́ jẹ́ ká sọ wípé òun tó ń ṣe tí ò dáa rí rárá. Wọ́n fẹ́ jẹ́ ká máa fi dáadáa yẹn ká máa fi yẹn lọ ká máa fi yẹn lọ no society ò ní dáa. Majority àwọn èèyàn tó di force ọwọ́ Agbala Gabriel I can say it categorically torí pé àwọn tí wọ́n jọ ń sọ̀rọ̀ tán mọ̀ nípa ẹ̀ wọ́n ti sọ oríṣiríṣi àwọn èèyàn ló lù ní jìbìtì àwọn tó talẹ̀ fún tó tún padà gbalẹ̀ lọ́wọ́ wọn àwọn tó promise pé wọ́n bá wọn kọ́lé tí ń charge wọn lówó rọ̀gùrọ̀gù tí ń gbó wọn dàsápò tí ò bá wọn kọ́. Mélòó la fẹ́ sọ ní Adépèlé so eléyìí a lè parí ẹ̀ nínú program yìí àáfẹ́ yìí tá a fẹ́ ṣe lé ní ìṣe part 1 wà nígbà àkókò yín ẹ má wulẹ̀ já gbà àkókò torí ní tá a fẹ́ analyse ọ̀pọ̀ díẹ̀. So mo kí gbogbo wa pé a kú àmẹ́tíbà torí pé yóò ṣàjèjì sí púpọ̀ nínú wa ò ní ṣàjèjì sáwọn kan. God bless you. Lọ́kàn àwọn èèyàn kan tẹ́ bá ti ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan ẹ kórìíra wọn ni tàbí ẹ̀ ń dowó wọn. Ṣadé ló wá ṣàlàyé fún mi pé wọ́n lẹ́nìkan wà wọ́n ló sick wọ́n ní wọ́n gbé lọ sọ́dọ̀ Àgbàlá
wọ́n ní Àgbàlá gba wọ́n ti dáwó fún ó wá gba gbowó yẹn gbowó ẹ̀ ẹmọ tó bí mi nínú jù nínú gbogbo sítórì yẹn ni wípé ó wá dìlítì post yẹn nìyẹn. Ìyálájé ló ń sọ̀rọ̀ yìí ó ní tó bí òun nínú ni pé Àgbàlá dìlítì post ní tó bí àwa nú kọ́ nìyẹn ní tó bí àwa nú ni pé owó tí wọ́n ń dá fáláìsàn ò tí ì pé tẹ́ ẹ tún fi lọ ń rí ní kàjíyàn tẹ́ ẹ̀ ń sọ pé kàn gba yìí báyìí wá kàn gba yìí báyìí wá kàn gba yìí báyìí wá ẹni tí ń ṣàìsàn tá ẹ ní ìdí owó fún láti ṣe sọ́jírì ó gba owó jọ ẹ̀tọ́ wá ló fi 750,000 naira ṣe oúnjẹ fara ṣọ́ọ̀ṣì. Ṣadé pè mí sórí studio line pè mí. ọ̀rọ̀ afẹ́kẹ́ fẹnu kẹ́ ẹ gbọ́ fúnra yín ni o. ó gbowó yẹn kékeré. 850 náà fi wá jẹ. ó wá lòun lọ ó wá dìlítì post yẹn ó dùn mí bàjẹ́. ìyẹn kọ́ ló dùn yín. worst kí lè túmẹ̀. ìtumọ̀ ni wọ́n ti jẹ́ tán. ẹ pé bóyá do not disturb ló wà sorry. ẹ̀rọ mi ní o ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ báyìí o. hello Alájẹ. hello báwo ni Ṣadé. ẹ pẹ́ tó. àwa nìyẹn ó ṣègùn God bless you. àdúpẹ́ pààlà sí àbẹ̀ náà kiri sára o. Olúwa ṣeun. ẹ bá mi tàgà Àgbàlá Gabriel. àmín ó ṣègùn. ní ọjọ́ tí àwọn akeem tí wọ́n ṣe show tó pè mí lórí fóònù pé nǹkan báyìí ni wọ́n ń sọ Ìyálájé kí ni mo sọ fún ẹ má bò mí o ní tí bá sọ láàrin ìṣẹ́jú kan má bò mí jọ torí tọ́lọ́run má fi kún má yọ kúrò bẹ́ẹ̀ sáfìn tí bá sọ ni kò sọ fún ẹ. Ìyálájé ó ní kí n sẹ́ẹ̀dì fídíò yẹn ibi tó ti sọ̀rọ̀ yẹn. kò sẹ́ẹ̀dì líǹkì. bẹ́ẹ̀ mo lè sẹ́ẹ̀dì líǹkì yẹn even ever before you watch it you now ask me to explain mo ní kò pé kí ló ṣàlàyé. ṣẹlẹ̀ ọ̀wọ́ kejì mo lè sọ pé nǹkan báyìí lọ́kọ single mother ló ń sọ lọ́dọ̀ lórí TikTok and you told me that go out there pé tó bá jẹ́ bó ṣe rí nìyẹn o tí wọ́n dẹ̀ mú evidence wá bóyá kó ló gbé rìsíìtì jáde o you said kí n má support Àgbàlá o ní stage tàwa yìí o pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong that's what you told me and that's what I did. òṣèlú ní kò lọ fún jẹ. tó bá jẹ́ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong ṣùgbọ́n gba táwa jáde tá a sọ wípé t'Àgbàlá ṣe wrong ẹ̀yin kan sì ní gut torí àìní tìjú yín torí àìláròjinlẹ̀ yín torí ìwọ̀nba bíi tí ọpọlọ yín gbé láti sọ fún wa wípé àlẹ́tọ̀ láti sọ pé wrong torí ẹ ti sọ Àgbàlá Gabriel di igbákejì Olódùmarè ẹ ti sọ di Jésù kejì ẹ ti sọ di mọ́kàn ẹ ti sọ di ẹntẹ́nu ọ̀gbọ́dọ̀ kan meanwhile bọ́n bá ń sọ̀rọ̀ nípa ọjọ́ orí Àgbàlá Gabriel òun ìtọ́ alọ́jọ́ orí ẹran mọ́ tá a gbọ́ tá a lè bá wí náà ni bẹ́ẹ̀ nìkan bá ń sọ pé ẹ ojú alọ ń kó security káàkiri kì í sọ̀nà tó mọ́ ẹni tá a lè mọ yàgò lọ́nà fún tó ń bá ń ṣe yà fún ajẹ́ni tó ṣiṣẹ́ apá ẹ̀ kó tó dìpò dolówó kì í ṣe tó lọ́ọ̀yàn lọ́wọ́ gbà tó ráwò lè lọ́ọ̀yàn lọ́wọ́ gbà àdè lọ́ọ̀yàn lọ́wọ́ gbà rí ibi tá à ń lọ jìnnà kò jẹ́ àgbélé àjò wa kúrú lójú ọ̀nà we will always be straightforward and frank. ẹ gbọ́dọ̀ jàre ẹ̀ tí ì gbọ́dọ̀ jàre. tó ṣe yẹn rọ̀ àbí. because you are not feeling okay right now pé ara pé adé tó ṣe fídíò lórí everything ọ̀rẹ́ wá ní pé ọ̀rẹ́ mi lọ fún Àgbàlá jẹ dáadáa pé because tó bá jẹ́ wọ́n ṣe rí nìyẹn ó wrong. God bless you. that's what you told me that's not my teacher. lórí program tí woman yìí ń ṣe lọ́wọ́ àwọn èèyàn kan dẹ̀ tó ń plead sí comment section pé kán mọ́ expose Àgbàlá Gabriel kán bá sọ̀rọ̀ ní kọ̀rọ̀ ni no ọ̀rọ̀ tó bá gba gbangba nìkan kì í sọ ń kọ̀rọ̀ ó dìgbà tán bá wá dùpù ọmọ yín tàbá dùpù ìyàwó yín tàbá dùpù ọkọ yín tàbá dùpù èèyàn yín kan ìgbà ilẹ̀ tó máa sọ pé èèyàn kan ọ̀dà ẹjá kìlọ̀ wá ẹjá kìlọ̀ fún lè ká kìlọ̀ fún sọ ẹ̀bá ọ̀nà ẹjá wu tasaran fasaran kó yí aran ṣe ẹjẹ́ aṣọ ta sọ àràn fún aṣọ àràn kọ́ mọ́ sọ àràn mọ́ bí èèyàn kan bá ṣe ń tí ọ̀dà ẹ kìlọ̀ ẹ̀ ṣùgbọ́n yìí ẹ máa ń sa ìdájọ́ ṣe ni àwọn tẹ́ ẹ bá ti like ẹ fẹ̀nu sí i bọ́rọ̀ bá kàn wọ́n àwọn tẹ́ ẹ bá ti like ẹ nífẹ̀ẹ́ kẹnu ọkàn wọ́n irú gbèsè ayé wo lẹ̀ ń gbé yẹn. kó lọ fún jẹ.
àìmọye àwọn speakers tó pè mí tí mo sọ fún wọn pé a ní tó ṣe mo ló wrong. ó ní ọ̀rọ̀ wrong. ní ẹ lọ fún jẹ tó bá ti jẹ́ wípé tó ṣe nìyẹn. àwọn tó ń jọ sọ̀rọ̀ rí o. ní kóòtù mo wá fún ìyàwó Muyideen ní 1 million naira. ìrùpẹ́ gbọ́ yẹn rí wọ́n dáwó fún ìyàwó Muyideen Agbala Gabriel tó fẹ́ gba commission náà pásítọ̀ kan àbí prọfẹ̀tì kan fún ìyàwó Muyideen 500,000 naira Agbala Gabriel fọ́ọ̀sẹ̀ láti san ìdámẹ́wàá ń bẹ̀. ṣé ti gbọ́ yẹn rí ẹjá gbọ́rọ̀ o. gbàgbé nípa ẹrù táwọn ọlọ́pàá kó lọ gba 1 million naira ìgbà tá a fún lédì yẹn ní 1 million mi ò ní parọ́ fún yín tá a fún lédì yẹn ní 1 million naira ìgbà tá a bèèrè lọ́wọ́ pé èlò ní nǹkan tó rà níbi tí 150-200 àwọn nǹkan tó rà ó dà 1 million naira rí la bá fún yọ kápẹ́ yọ 200 kó la zoom pé 200 rèé ní nǹkan tí wọ́n kó lọ fìyẹ́lẹ̀ fún Muyideen àwọn ọlọ́pàá ìṣàfihàn sílẹ̀ 800,000 tó kù lọ gba ṣọ́ọ̀ fìyókù ra ọjà ṣàmà bá láìfù lọ. Agbala fẹ́ gba commission lọ́wọ́ lédi yẹn. àwọn bàbá mi ò brókì àwọn náà kọ́kọ́ rọ́ sí i ló máa ní kó mú commission wá. bàbá mi brókì. meanwhile èmi ìgbà tèmi dẹ̀ máa fún lédi yẹn ló mo sọ pé tèmi bá fún ẹ lọ owó public ni o anytime la lè pè é pé kó wá ṣe àkáǹtì fún ọ èmi like accountability and transparency o. mo bá sọ bẹ́ẹ̀ fún ìtorí wọn ló sáìnì pé gbogbo lọ́wọ́ mi tí n bá dẹ̀ wàá pè ọ́ o ní láti wá jíìn owó yẹn ò sì gbọ́dọ̀ kò gbọ́dọ̀ dé bó ṣe ń ná mo ní wàá wá sọ ọmọ yẹn ò wá lè sọ̀rọ̀ ni mo bá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo wá ni. ta ló wà ń ta. ṣé òun lọ sí ṣọ́ọ̀ṣì àwọn kan wá pè pé wọ́n ní wọ́n rí ní ṣọ́ọ̀ṣì Àgbàlá mo pé wọ́n rí ní ṣọ́ọ̀ṣì Táíwò Òjó mo bá ní à ṣé àmì ìsìn gbogbo eléyìí ló ń lọ sí ṣọ́ọ̀ṣì Táíwò Òjó mi ni kó má lọ sí ṣọ́ọ̀ṣì Táíwò Òjó kódà dáàdi Táíwò Òjó ló fi ṣe photo profile tí lẹ́dí yẹn náà bá ń gbọ́ mo wá sọ fún pé òun lọ ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ó fi wọ́n pè mo sọ fún mo ní wá fi Táíwò Òjó mo ló ṣe fọ́tò dp àbíkílẹ̀ ló ń pè mí fọ́tò profile mo wà á lè lo fọ́tò tààrà àtìyẹ tó bá ṣẹlẹ̀ pé fọ́tò ṣọ́ pásítọ̀ ló fẹ́ lò wáyé tó wà ló ti Àgbàlá Gabriel tí òun lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ òun lo fọ́tò ẹ̀ sí. àṣé àwọn Muyideen náà lọ ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel mọ́ ojú tiẹ̀ náà ti bó ṣe rí pé nǹkan ṣẹlẹ̀ ní jùtara lé ọ̀gbọ́ majority wọ ọmọ torí pé kò ń ṣe láìfu wa kí lọ́kàn wa tẹni ẹlẹ́ni lá máa rán káàkiri nígbà tá àti ìrántá ara wa tán ṣùgbọ́n eléyìí tó bá ti jáde báyìí já sọ ọ́. mo ní mo tún wá gbọ́ mo ní wọ́n pè ní kóòtù wọ́n ní pé ṣọ́ọ̀ṣì wọ́n ní òun ò lọ Sunday service mo ní wọ́n sọ wípé ṣọ́ọ̀ṣì bàbá bá Táíwò Òjó ló lọ ó ní bẹ́ẹ̀ ni mo ní kí ló dé ó ní àwọn bọ́ọ̀sì tó ń tẹ̀lé Àgbàlá wọn ṣe dáadáa sọ ma wọ́n ṣe àkànlá mọ́ wọ́n ṣe kíní kan mọ́ ó sọ. àwọn bọ́ọ̀sì tó ń tẹ̀lé Àgbàlá wọn à ṣe dáadáa sí mọ́ torí kò ti mú 1 million naira tán fún un wọn ń kanra mọ́ church dẹ̀lẹ́ pé o pastor dẹ̀lẹ́ pa Àgbàlá o ẹ mọ̀ pé ó ń lo àwọn èèyàn láti bail rẹ̀ out ó ń lo àwọn èèyàn láti ṣe business ni the guy is never a pastor àdúrà ìṣẹ́jú 5 kò lè gbà á ní àkàndọ̀rà kókó sọ bẹ́ẹ̀ kí ló ń wò kí ló lè wàásù ní wàásù. so business ló ń ṣe oríṣiríṣi àwọn aláìsàn ló wà ń bẹ̀ ìkan náà wà tí mo tọ́jú tó láwọn wà ń bẹ̀ Àgbàlá sọ fáwọn wípé federal government ti help àwọn wọ́n fún àwọn lówó káwọn wá bá òun nínú ilé mo ń padà bọ̀ lórí eléyìí ẹ mọ̀jà divert ẹ. ọmọ yẹn ó ṣàdá mo wá bẹ̀ sí tẹ̀wọ́n kí ni wọ́n ṣe fún wọn nígbà tó lọ sí ṣọ́ọ̀ṣì nígbà tó jẹ́ pé tó kálù bá lọ sí ṣọ́ọ̀ṣì kò ní ṣẹlẹ̀ ló wá ní nígbà tó sọ pé wọ́n ní pé kò mú wá ń bẹ̀ ló wá sọ pé ẹ̀rù dẹ̀ bá mi pé torí mo ti sọ pé òun máa ṣàkáǹtì mo ní ṣé o ti wá fún wọn lówó
ó lóun ò tí ì fún òun bó ṣe máa sọ fún mi ná pé torí tó ń bá mo ní owó public fund àánú rẹ̀ ò sí ní mo ní ọ̀tá rẹ̀ fẹ́ ṣẹ̀sìn mo ní lọ rèé sọ fún wọn pé èmi ìyá alájẹ sọ wípé ò gbọdọ̀ fún ní ṣíṣì pé kó pè mí kó béèrè pé kó sọ mi pé òun fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. àwọn èèyàn kan wá pè mí wọ́n sọ wípé lórí fóònù wípé ṣèbí bàbá Táíwò Òjó ṣèbó fún kí ló ń jẹ́ ìbùkún ṣèbó fún ní 500,000. mo ní ìrìlí wọn nìyẹn. ìyàwó. mo wá pè. ìyàwó mi ìdíyìn wọn. mo lè ṣọmọ gidi o. ìjọ wọn ti ẹ̀ bá sọ lójú wa ká ṣe sọ́gun pé káfẹ́ lówó pé bàbá Táíwò Òjó fún ẹ lówó. mo ní sọ wọ́n fún ní 500,000. mo wá sọ pé olówó lọ́wọ́ ọkọ rẹ̀ kù làánú ẹ̀ ń ṣe wá pé ọkọ ẹ ti kúrò ní ilé wọ́n ti kẹ́rù kúrò nínú ilé làwọn ń ṣàánú ẹ wọ́n tún bẹ ní wọ́n bẹ dáwọ́ kan ní wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ sí kíní kankan ó dẹ̀ ti gba owó. báwo ló ṣe náà wọ́n bá náà ní àpà ìgbà tí ó ṣàlẹ̀ bó ṣe náwó Àgbàlá Gabriel gba kọmíṣàn wọ́n gbàdá mẹ́wàá nínú owó yẹn wọ́n gbàdá owó yẹn ó gbà nínú ẹ̀. mo ní kí wọn àwọn onímọ̀ mi ẹ̀ máa wọ̀ rí pé ṣe ọ̀pọ̀ wọ́n kà àwọn bọ́ọ̀sì kan wà bá rí pé kò sọ̀dà pípa fọ́ọ̀sì wọn yẹn nìyẹn kó tó di pọ̀ lọ́wọ́ mi lè ṣẹlẹ̀. ó túmọ̀ sí pé Àgbàlá Gabriel ó cheap ó dẹ̀ rascal because ní ọ̀rọ̀ tí kejì ní Sunday ní Àgbàlá gbà to the extent of 50,000 naira. èmi àtẹ̀yìn ẹ wò mí dáadáa kí n wò yín dáadáa kájọ sọ fúnra wa a lè ever sọ wípé a lè ever rórí pàgbàlá Gabriel máa broke. ẹjá béèrè wípé kí ni ń fowó ṣe kó gbà àwọn èèyàn 20 million 30 million naira o à ń bọ̀ ń bẹ̀ o ibẹ̀ gangan ni mo ń lọ tó gbé mi wá gangan nìyẹn o. pọ́tàlẹ̀ 4 million fún èèyàn ó yọ corner piece kúrò ń bẹ̀ wọ́n rí corner piece míì síbẹ̀ pẹ̀lú orúkọ ẹlòmíì and you call him a pastor. ìjọ tó sùn wọn kálukú bá ti kún nìyẹn ẹ mọ́ try láti cover tí ò ṣe cover. bó bá jó sùn wọn mi ló kún lọ́la báyìí nísìnyí ó kún náà nìyẹn people will talk about it. ó ti kún sẹ́yìn wọ́n ti sọ. Àgbàlá Gabriel ló dé lónìí o tẹ̀ǹtì ń bọ̀ wá àtúnmọ̀ ọ́n. ilé ìtọ́ bá ti dé á sọ á yànnà náà á elaborate ẹ̀ á drag ẹ̀. torí òní kọ́kọ́ lè bá kọ́sàn ẹlòmíì ni no matter kò sí tó wù kó lè ṣẹlẹ̀ tó lè kọ́sàn ẹlòmíì because ẹlòmíì ó bílẹ̀ pé n tó ń bá ń ṣe àṣírí ẹ̀ ò lè tú láéláé. ṣùgbọ́n ẹ gbọ́ bí tí Àgbàlá Gabriel ti lọ gbólóṣó ẹ gbọ́ yẹn àbí nígbà tán yọ́nà àwọn lọ ṣe kéèsì kan lóṣogbo ara bàbá bá kún lọ́ba nà sẹ́ta ó sì rò lóṣó gbé Àgbàlá gbé lóṣó kò tún sanwó fún lóṣó ilé yìí bá jáde ó dóorun kò sanwó nǹkankan ní àwọn ilé àwọn eléyìí ń ṣépè fún ṣe é mọ iye ọmọ t'Àgbàlá Gabriel gbé síta àkàndá ọ̀rọ̀ Awikonko mọ̀ ń bọ̀ lórí ẹ̀ compulsorily a máa sọ so èèyàn kankan ni yóò pa ọ̀bọ fúnra ẹ̀ ni ó pa ọ̀bọ fúnra lára ẹ̀ ni ó pa rẹ̀ ọ̀bọ ni ó para rẹ̀ dọ̀gẹ̀dẹ̀ lúná ọ̀bọ ni ó para rẹ̀ ọ̀bọ ni Àgbàlá ni ó ṣera rẹ̀ so bọ̀bọ̀ yẹn ti fi okó kàn káàkiri sorry to use that language but in reality ó ti fokó kàn káàkiri ní táwọn èèyàn fi láwọn ń kó sí problem tán fi ń kó sí páńpẹ́ ní pé pásítọ̀ ni àbí wọ́n ń wá fífọ̀ ẹ̀ ń wá fífọ̀ lóyún ní kẹtẹ́yìn ilẹ̀ lẹ́tẹ̀ lóyún ní ẹ̀ látànlẹ́lá lóyún mú òrùgbóngbóró alémọ̀kárí ẹni ẹ̀ bàbá kúkúrú tó dó fìlà máa ń ti pọ́n tọ́tọ́ yóò àǹkó gbogbo wa lórí rí bọ̀yìn lábẹ́ èsì fara gbà á kò fọ́ọ̀sì ẹnìkankan yìí o níbi eléyìí o àní tí majority yìí ọmọ ni wípé àsìkò tí ọmọkùnrin bá ripe
bí ìtọ́jú orí Agbala Gabriel ọmọ kékeré ni o. Agbala Gabriel ló ti pé 40 so ọmọ kékeré ni táìmù tó ripe láti ṣe boys ńlẹ̀ kó sí lọ́wọ́ béèyàn bá sọmọge tó ìlọlé ọkọ tó wá jáde kúrò ní ọkọ yóò ṣe ọmọge ṣe. so nígbà tí Agbala ripe ńlẹ̀ dọ́dọ̀ ẹ̀ ó wá ṣe tó tẹ́ lọ́rùn ṣùgbọ́n òun ò wá mọ̀ pé irú ọjọ́ òní lè wáyé láéláé. Agbala ò rórí èèmù tiẹ̀ ni pé bóun ṣe ń ṣe lábẹ́ ọ̀dẹ̀hun náà ló ń ṣe máa ṣe lọ. òṣùwọ̀n kálukú wa máa kún tó bá kún yóò jáde bóun la ṣe fẹ́ fèsì ẹ̀ ló má tà. kí n kálukú ṣe ń kọ̀kọ̀ nísìnyí my lovely brothers and sisters kí ló ń ṣe ń kọ̀kọ̀ tí ọ̀dà ṣùgbọ́n tó fọkàn sí páyé ò lè mọ̀ ọ̀gbọ́n Yorùbá ni. àkọ́kọ́ kò sí ní tuntun lábẹ́ ọ̀run, ẹlẹ́ẹ̀kejì kò sí ní tó sápamọ́ lábẹ́ sánmọ̀. Yorùbá ní ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin àwo tá a bá ṣe mú ẹnìkan ní ìdáwó. ntọ́ bá ti sọ ojú yìí lò bí Agbala Gabriel ń gbé yẹn ó ń gbóbìnrin lọ sí hòtẹ́ẹ̀lì tẹ́yìn gbọ́ bó bíbèjì síta à ń bọ̀. ọ̀rọ̀ 500 yẹn ló kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gba yẹn wá ìdá mẹ́wàá mú ní à mo wá bèèrè lọ́wọ́ pé ṣé ní ṣọ́ọ̀ṣì tí ṣé tó bá fún yàn lówó wọ́n máa ń gbàdá mẹ́wàá ń bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n sọ tí ìwà tí ó wà lọ́wọ́ Àgbàlá kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Àgbàlá sọ̀rọ̀. kò sí bá sọ̀rọ̀ mọ́. kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa torí tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá kìnìkan everybody má bínú. eégún ó ti gbẹ kò sí ká eégún ẹja ni Agbala Gabriel ó ti gbẹ and again òkété gbàgbé ìbòsí ó dé gbà láti ó káwọ́ lérí lọ́rọ̀ Àgbàlá báyìí kò sí rẹ́mẹ́dì fún because àwọn ọ̀rọ̀ ẹ ti bọ́ sọ́wọ́ ó ti bọ́ sọ́wọ́ orúwa ó ti bọ́ sọ́wọ́ orú àwọn kan ó ti bọ́ sọ́wọ́ íńtánẹ́ẹ̀tì ó ti bọ́ sọ́wọ́ sátáláìtì ó ti bọ́ súgbòrò ayé. ìgbà tí wọ́n ń pàrọwà fún lábẹ́lẹ̀ ni ọba ti yíd ni ọba ti take to it ó ti fárẹwà èyí sí dúró tí ìrọ̀ o bákan náà gbogbo wa kò sí àtọ́nú gbogbo àwọn ọkùnrin o kò sẹ́ni mọ́jà lèbílé bá dá lórí ọ̀rọ̀ obìnrin o kò sí tó wù kágbàlá ó ṣe lórí ọ̀rọ̀ obìnrin I will never blame him mi ìdẹ̀lẹ́ ẹ̀bà sọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ olóbìnrin dé àbọ̀ ọlọ́kùnrin dé kò ṣe sọ rárá especially àwa kan wà tó jẹ́ pé afojú ṣe àwọn yóò mọ̀ pé wà ló lójú aṣẹ́wó a sì lè má ṣe nǹkan kan bẹ̀ àwọn obìnrin míì náà wà tó jẹ́ pé ojú wọn rí ìṣesí wọn rí ọmọ fọkàn sí pé ó níṣe lóbìnrin yìí ìwọ fi lọ kọ lọ kábùkù yóò kí oríkì ìdílé yín fún ọ tó gbọ́ rí obìnrin mi máa láìkẹ́ yóò mọ̀ bọ́ ṣe rí wọn sọ pé àwọn ṣe é sí mi ni bàbá ńlá arọ ni o kò ṣe sí ọ o natural life tiẹ̀ ló ń lò ó kàn lè láìkẹ́ in some areas bóyá láìkẹ́ pé ọ láṣìírí tó ń bá fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ ọ tọ́jú ẹ̀ àbí tó ń bá ní ìdìmọ̀ràn ó fóun lọ́wọ́ á sì gbọ́wọ́lé ọlẹ́yìn ọ̀run wa ni ọmọ ìwà mi lọ́ba ìlọ́ ẹ má jẹ́ ayé àbàrà ẹja gbọ́wọ́ Àgbàlá Gabriel láti bíbá yìí nísìnyí. wọ́n Àgbàlá lórí ìwà ayé sì máa kọ̀ntínú o èmi ò kí ń parọ́ fún yàn ìtì báwọn ni mo wá sọ yìí o. ṣé rí bónílẹ̀ bá talẹ̀ bí Àgbàlá bá máa polówó lẹ̀ tónílẹ̀ bá ní kó talẹ̀ ní 3 million Àgbàlá máa talẹ̀ yẹn ní 7 million naira. ṣé ẹ gbọ́ ẹ ti gbọ́ pásítọ̀ yín tó bá gbélé fún kó bá wọn ta ní 3 million naira yóò ta ní 7 million naira you call it business right kò sí wàhálà but àwọn tí wọ́n ń rà lọ́wọ́ ẹ̀ wọ́n trust ẹ ní o ìsìn pastor kò ní lè mú kan mọ́ kan ilẹ̀ tá a dẹ̀ máa rà lọ́wọ́ ẹ̀ máa jẹ́ ní o máa jẹ́ authentic. Àgbàlá ọ̀talẹ̀ Ogun State fún nílẹ̀ Lagos State kò sí ibi tẹ́ gbé lọ ẹ drag ẹ̀ lábẹ́lẹ̀ ẹ parí ẹ̀ síbẹ̀ náà ni nítorí bọ́jà Àgbàlá ó lè pò wọn mọ̀ yàtọ̀ láàrin ibẹ̀yìn àti Lagos State òun rò pé Lagos State náà níbẹ̀ jìbìtì pọ̀ lórí ilẹ̀
ẹ farabalẹ̀ especially ẹ̀yin tẹ́ wà labroad ẹ̀yin lẹ fall victim tó pọ̀ jù tá a bá dẹ̀ sọ̀rọ̀ ní ìsẹ́ sọ pé owó yín ni níwà owó yín sì ní lóòótọ́ òkú tí ì ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ nígbà àwọn ọ̀yá ń lówó ẹni tí ọ̀yá ni lówó tí ọ̀dá ní lóko kò gbọ́dọ̀ pé ní lárun owó ń sì wá pè ní lárun gún bó bá ṣe wu ni là á sì mọ̀lẹ́ ẹni wọ́n wá wò kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì bó bá ṣe wu ni là á sowó ẹni. ó máa fa owó orí ẹ̀ tó fi yẹn ó máa fọ́ yóò wàrà akówó fẹ́ nìyẹn kódà ó máa tún yọ nínú owó ẹni yẹn because káni mo fẹ́ ẹ̀kan fi àpolówó rẹ̀ fún ìmọ̀ ní ilẹ̀ yìí mo lè sọ pé ilẹ̀ yìí 5 million ni mò ń tà ní kẹta tẹ́ ẹ bá rí ta èyí lẹ́ni 500,000 ó yẹ kó ti wà bẹ́ẹ̀ irú ilẹ̀ yẹn kò ní ta ó lè ta 9 million ó lè máa yọ 4-5 lórí ilẹ̀ kan tó ti fa yọ. ilẹ̀ tó yẹ kó kéèyàn tà 4-5 million naira tó tà 9 million naira ṣé business náà nìyẹn àbí lack of trust. ìtú ṣe fọlábìnrin yẹn tóbìnrin yẹn wá bá mi wọ́n sọ pé ilẹ̀ yìí 18 million ọlọ́run ló ní pé kí arábìnrin tó ta ilẹ̀ yẹn tó jẹ́ ẹni tó gbọ́rọ̀ sí mi lẹ́nu tó yẹ pé nígbà tí mo gbọ́ sí ó ṣetán láti bá wa dá sí ọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ni mo bá pàgbàlà pé mi ò pẹ̀lú ilé rí n gbọ́ wọlé ní 18 million wà mí kan ilẹ̀ 4 million kan wà mí kan lọ́wọ́ obìnrin ará Amẹ́ríkà tó yẹ kóbìnrin yẹn ó ń ṣe wàhálà lọ́sọ̀ àti lóhun kó tó rí owó báwo ló ṣe jẹ́ ẹ máa wọ ẹ a máa bá obìnrin yẹn bá sọ pé nígbà tí ó lè máa ta ilẹ̀ yẹn fóbìnrin yẹn wọ́n lè Àgbàlá lọ ẹ tó nílẹ̀ ní Ògùn state ló wà kágbàlá lè gbowó Àgbàlá sọ pé Lagos state ló wà ìgbà tí dọ́kúmẹ́ǹtì ìwé ilẹ̀ dé àwọn aṣọ ipò Ògùn state yẹn bá yarí pé òun ṣe máa ra ilẹ̀ yẹn ní oye tẹ́ ẹ sọ ìwé Àgbàlá ẹ lò ẹ wá bí wọ́n padà onílẹ̀ fẹ́ gbowó Àgbàlá ò gbé kọ́ọ̀lù mọ́ wọ́n pè more than 1 million times kò ní gbé mọ́ ó máa sá fún problem ẹ máa kọ pọ́ìntì yẹn lẹ̀ ó máa fa wàhálà. ọ̀dàlẹ̀ dálé l'Àgbàlá tó bá ti dálẹ̀ tán yóò fẹsẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bá pé kò ní pìkì aago yín mọ́ irrespective business tó wù kẹ́ lè dàpọ̀ pẹ̀lú ẹ̀ and you call him man of God. Let me ask you, is there any man of God? ṣé láyé àbíláyé tí ń bọ̀ ṣé ní Nàìjíríà bí nílùú mi? Is there any man of God? Do you believe in any man of God? Do you trust any man of God? èèyàn Ọlọ́run wo lórí? Then let me ask you, èèyàn ta ni wọ́? Ta lè nìyàn Ọlọ́run ó wà? Ọba kan ń bẹ o láyé àtijọ́ tó sì ní ọmọbìnrin awẹ́lẹ́wà kan ẹni tó ti tó àkókò fún láti ní ọkọ. Ó bá tọ̀ bàbá rẹ̀ wípé bàbá mi ó ti tó àkókò fún mi láti ní ọkọ, ènìyàn Ọlọ́run ni mo sì ń wá láti fẹ́, mo fẹ́ kẹtọ́ mi sọnà ni mo ṣe wá òwúwà. Bàbá ẹ̀ fi ránṣẹ́ sólú ọdẹ ìlú bí bá ti ń bọ̀ kókó ban ọkọ̀ àti àdá kókó gbogbo ẹ̀kọ́rùn kó wọ sóògùn kó wá lọ dún sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì kó mọ fàdá halẹ̀ mọ́ wọn. Gbogbo wọn dìnnà ìyá Ọlọ́run wọn làwọn ọmọ Ọlọ́run rí o. Àwọn alàgbà sápadà sílé nítorí àdá ìbọn ọkọ̀ ọ̀bẹ ta lè níyàn Ọlọ́run ó wà. Àgbàlá yahoo ni ẹjá sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. tó bá ti wá dé tó tẹ bá pè kò sí kọ́ọ̀lù tẹ́lẹ̀ pé Àgbàlá òun lè ga kò ní gbé kọ́ọ̀lù ó máa sá fún pọ́blẹ́mù ni always run tí pọ́blẹ́mù bá dé ẹ máa pè pé ó ṣe wọ́n máa sá ṣé bí wọ́n á dúró fẹ́ tó ni wọ́n á sọ bá a ṣe máa yanjú ẹ̀sẹ̀ ọmọbìnrin yẹn ṣì wà bẹ́ẹ̀. 18 million naira, 4 million naira. 22 million ṣì wà bẹ́ẹ̀. That is 22 million naira. ọkùnrin onílẹ̀ yẹn ni ó forí ko yóò kọ́kọ́ forí ko ní 18 million yẹn olórẹ́dì láti forí ko mo ti wọ̀ top of that case oní 4 million yẹn wọ́n rà sínú Àgbàlá. tó wà nínú kọ́pàdì Àgbàlá. Àgbàlá Gabriel gangan ni o. ìgbà tá a rọ̀yàn kúmọ̀ yẹn rọ̀yàn ó ti rọ́ọ̀bù ẹ̀jọ̀ rẹ̀ wọ́n ti lọ́ọ́ wọlé ló bá sọ pé òun fẹ́ ṣe corner piece sí mo ló ti ẹ̀dẹ́ lọ ṣe corner piece káàtì mọ̀ pé orí 18 million yìí la fẹ́ yanjú ọ̀rọ̀ ní corner piece yẹn ìyá wa ẹ lọ ṣe sí kámọ̀ kò ní 4 million yẹn tiẹ̀ tí ó ti wà sẹ́tù. nígbà tá a tún máa dórí ilẹ̀ Àgbàlá ti yọ orúkọ arábìnrin yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n ti tún gbé Mrs. kinní kan lé lórí gbọ̀ngàn. Àgbàlá yín o. ọmọ yẹn bá tún pè lóbìnrin bá tún pè mí ẹ ló
hello ìyálájẹ Àgbàlá ti yọ kí ní orí gbogbo kí ní tí mo ṣe sórí ilẹ̀ kúrò wọ́n ti yọ kúrò bẹ́ẹ̀ o wọ́n mo ní ẹni sùúrù. mo ní kí ẹni sùúrù. Àgbàlá yín o. ẹni sùúrù mo bá ní ẹgbẹ́ àbúrò yín wọlé. ṣé níbi fún ọ̀tọ̀ ọ̀rọ̀ onílẹ̀ obìnrin yẹn èmi àtàgbàlá ti jàǹgbà náà o màá sọ ọkọ tó fàjẹ́ èmi àtàgbàlá o mo kọ̀ fẹ́ kí n tó fàgbà yẹn tó ní ẹ máa rẹ́rìn tí má dé àárín yẹn nífẹ̀ẹ́ kí ẹ rẹ́rìn púpọ̀ mo bá ní ẹgbẹ́ àgbàlá mo ní mi ò bá gbàlá sọ̀rọ̀ mọ́ wọ́n máa ń wà lórí show wọ́n wà ń bì wọ́n ti ẹ̀sìn rasta fún mi mo ní mi kì í bá gbàlá sọ̀rọ̀ mo ní ìbọn tó ní títí yín mo ní kò sí wàhálà mo ní ẹgbẹ́ àgbàlá wọlé wọ́n gbọ́ àgbàlá wọlé mo ní ń gbọ́ ọ̀rọ̀ 18 million àti ìyanjú ẹ̀ ọ̀rọ̀ ní 4 million kí ló tún ṣẹlẹ̀ arábìnrin yìí. hello mọ́mí Esther hello ẹni káàbùrò mi yẹn padà wá nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni kó padà wá yẹn bá ní àá ìyá alájẹ ń bèrè ọ̀rọ̀ lọ. Can you imagine that? Our pastor, chairman, Chamo, Agbala Gabriel, talẹ̀ fún yàn torí pé wà labroad tí ò sí nílé wọ́n dẹ̀ trust yín irú ẹni tó ra lé 22 million naira lọ́wọ́ yín ọlọ́ọ̀lọ́ mọ iye problem tó ti bá yín dá sí nígbà tẹ́ gbá àwọn èèyàn jáde sórí program yín pé kán wá help wọn ó máa jẹ́ regular customer tí yóò mọ̀ fún lówó dáadáa bóyá ọ̀dá sí ti Muyideen ọ̀dá sí ti Kejì ọ̀dá sí ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ti ń gbé wá ló jẹ́ kó trust yín with 22 million naira. Àkọ́kọ́ ẹ parọ́ fún ẹlẹ́kọ̀ọ́ nílẹ̀ tẹ́ fẹ́ bára wà ló jẹ́ kó agree pẹ̀lú 18 million naira later ló jẹ́ Ogun State who knows ibi tó jẹ́ l'Ogun State sábẹ́kúta ni ṣé Ìjẹ̀bú Òde ni ṣé Ṣàngó Ọ̀tà ni ṣé Ifọ̀ ni ṣé Pápá ni ṣé Láró ni ṣé Mẹ̀kọ ni ṣáyétòrò ni ṣé inú igbó mòwe jìnnàjìnnà ni àbí Báfò because Ogun State lásán wọ́n dárúkọ ibi tílẹ̀ dẹ̀wà l'Ogun State ó máa jẹ́ ní igbó ń agejù lọ́hùn ṣé bẹ̀lẹ̀ lè bá yàn ra ilẹ̀ 18 million naira sí owó tó ra lẹ̀ sí gbòòrò àwọn ilẹ̀ kan ń bẹ láàrin ìgboro tó jẹ́ pé ilé ń bẹ lọ́tún ilé ń bẹ lósì ilé ń bẹ wájú ilé ń bẹ lẹ́yìn wọ́n ti ra lẹ̀ yẹn síbẹ̀ tipẹ́tipẹ́ wọ́n fẹ́ tà á tó yẹ pé bá a ti ń kọlà ń gbé bẹ̀ ni bó o ṣe ń parí ẹ̀kọ́ máa gbé bẹ̀ ni kò sí páwọn èèyàn kò tí ì kó dé bíbáyìí. àwọn yẹn náà lè kówó fẹ́ bí wọn ẹbí ti disappoint wọn lọ́pọ̀lọpọ̀ gbà ń wá rò wípé èèyàn Ọlọ́run lélẹ́yìn pastor bí ìsì pastor sọ ẹ̀kẹ́ rò tó ń bà wá pẹ̀lú pastor. bó bá jèmi ni Àgbàlá Gabriel tí mo jẹ́ fìrí ẹ̀ ọ̀kẹ́ alọ́kó lóhun kígbe tí mo jágbà lọ́wọ́ mẹ́rin bá lẹ́jọ́ ohun tó ló tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó orúkọ sì ti wá dé táwọn olólùfẹ́ ti pọ̀ tó yẹ pé kò sí ní tí mo béèrè lọ́wọ́ tí mo ṣe fún mi. If I need something, I will just come out. ẹ̀yin olólùfẹ́ mi ẹ má rò pé nǹkan dámọ́ràn o kò dámọ́ràn o kù díẹ̀ síbí o kù díẹ̀ síbí o ẹ ràn mí lọ́wọ́ o. àbí níbi àwa ti sọdún lásàmàjà láti sọdún mọ́láwá asáhùn ràn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lọ́wọ́ ẹ̀rìn mi náà lọ́wọ́. People will surely rally around you if you are sincere enough. Yorùbá fẹ́ràn olóòótọ́ ẹ̀kẹ́ tálíkà ìtólẹ̀ láàárọ̀ mọ́ ń tó lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sòótọ́ ni Yorùbá náà fẹ́ràn torí pé òótọ́ máa ń korò àwa tá à ń sọ́kàn choose láti máa sọ ni kádàrá wa ni ní ọjà wojú ẹnìkankan àmójútó fọ́ àmójúlé tí ń ṣèdè àmójúlé tí ń ṣe pín we don't know we don't care. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó gbé àwọn tó bá sọ wípé kó máa support Bọ́lá Tinubu ó gbé wọn rí. Many people are now calling me, testing me, Mr. Awikonko, you are a prophet. You saw this thing coming. Yeah, but
gbogbo àwọn tó wá pè yín lọ́dàlẹ̀ ńgbà yẹn nísìnyí ṣé wọ́n wá pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́dàlẹ̀ báyìí because mo wà ní àwọn tó forí la kú láìwo ń tọ́ tó máa sọ láìwo ń tó sì máa sọ wípé n tó délẹ̀ yìí o ẹ jẹ́ ká relate pẹ̀lú Bọ́lá Tinubu ó nìkan ló lè yọ ìyẹn wa kó omi tó wà ó nìkan la lè negotiate pẹ̀lú ẹ̀ lọ́jọ́ iwájú. You can testify to it. Many people can testify to it. That was what happened. Àdèmó ilé kó. Wọ́n láwọn ọgbà wa gbọ́ pé irú àwọn èèyàn pọ̀ jù àwọn fẹ́ ká wá sí declaration níta gbangba. We went there. I was the first spokesperson. Àbí kí n sọ pé ìmọ̀kọ́ sọ̀rọ̀ ńbẹ̀ pé ókè o àwa tá à ń béèrè fún Yorùbá nation lélẹ́yìí o àwa rí i pé election ń bọ̀ ẹ̀yà mẹ́ta ló jáde a máa jẹ́ òpònú àti ọ̀dẹ̀ bá a bá tẹ̀lé èèyàn wa àkọ́kọ́ nìyẹn kí wá sí pa drop Yorùbá nation agbèkọ́ ni o bọ́n bá ti jẹ́ kí èèyàn wọ́ wọlé àtò Yorùbá nation wa gbé sáà ṣe dáadáa tó ní tá a bá late pẹ̀lú Bọ́lá Tinubu kó tó di pọ̀ wọlé tó bá débẹ̀ tán ní lẹ́nu ọ̀rọ̀. So listen, some things must be corrected. àwọn èèyàn kan sọ pé Awikonko má bá wọn gbowó dá sí o kí ló kàn yín sà kí ló kàn yín mà. I'm a 50-year-old man. You don't teach me what to do. Do not direct me. Igboho always remain my brother. Látọjọ́ tí mo ti lọ kí Igboho, did you hear me say anything about him? No. Because some things has to be corrected. Àwọn tó pè mí lọ́dàlẹ̀ gbọ́dọ̀ change narrative. Wọ́n gbọ́dọ̀ sọ fún mi pé mi ì sọ̀dàlẹ̀ mọ́. That one is very very compulsory. Torí pé ọ̀tọ̀ làwọn èèyàn tó lọ sanko ọ̀tọ̀ lẹ́ni tí ń jẹ́rìí oko. I gained nothing from Bola Ahmed Tinubu. I requested nothing from Bola Ahmed Tinubu. He gave me nothing. So àwọn nǹkan kan gbọ́dọ̀ wà corrected. Mo yà síbẹ̀ ní ẹ má bínú torí ọ̀lẹ́ foríjì mi. Ọ̀rọ̀ ní kómokómo rò wá ọ̀rọ̀ dẹ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀. Ẹ̀kan ní ibà kún wá ẹ̀ ṣe pọ̀. Ẹja gbọ́dọ̀ Àgbàlá yín o pápápá. Ẹ sọ pé káàbọ̀ ẹ padà wá. Ṣé Aládé ló ti bá mi yanjú ọ̀rọ̀ láti ọjọ́ tó ti wọ̀ top of the matter ìjọ rẹ̀ gbé fóònù rí? Láti ibi láti ẹgbẹ́ àti tún. Odidi ọdún méjì náà ti wà lẹ́nu ẹ o. Ló ti ń tì wọ́n síbí kò gbé kọ́. Ńgbà tẹ́ gbé kọ́ ẹ̀ ti ń bẹ lábúrò tẹ́ gbé kọ́ ẹ̀ ti ń bẹ l'Amẹ́ríkà sẹ́ńtọ́ wà l'Amẹ́ríkà ọmọ sáré bọ̀ nílé ni. Sẹ́ńtọ́ wà l'Amẹ́ríkà yọ sáré wálé. S'Amẹ́ríkà dùn kan jú wa. Èmi lẹ́ni nínú odò nínú òtútù nínú ọyẹ́ nínú snow burúkú. Kéèyàn wá tẹ́lẹ̀ ẹjọ́. Ìpínlẹ̀ làbọ̀sìnmi oko bá a bá padà sílé kankan láàjókòó tì. Ó yẹ kí n lébùsùn ọlọ́ọ̀lọ́mọ iye ọdún tẹ́lómi ti lọ. Wàá sọ̀rọ̀ pẹ̀lú olùmí l'Amẹ́ríkà ó ti lọ 37 years ago 40 years ago mo ráwọn èèyàn tó ti lọ more than 45 years ago tán dẹ̀ tí wálé rárá. Kí wọ́n ẹni bẹ́ẹ̀ máa wá tẹ̀lé owó jọ. Kí wọ́n ẹni bẹ́ẹ̀ máa tẹ̀lé owó jọ. Kó wá kó ránṣẹ́ sí kó wá kó fún wọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Àti oríṣiríṣi ìránṣẹ́ Ọlọ́run náà ó. Àti rí pásítọ̀ tọ́ta aráàlú èbó wálé tó sì pa sínú ilé ẹ̀ tó sì sin sínú ilé tuntun bẹ̀. Bí ìwúlò àti rí ń bẹ̀. Àwọn obìnrin náà ni. Ìkan tiẹ̀ tó wà tó jẹ́ pé òun àtọ́mọ ẹ̀ obìnrin náà jọ lọ wọ́n dẹ̀ pa àwọn méjèèjì. Ìránṣẹ́ Ọlọ́run náà pera ẹ o. Wọ́n ti ń sẹ́ǹdì owó sí kọ́ bá wọn kọ́lé. Òun tó wá délé oge ọgàn. Hello dádì. Mo ti délé o. Ìyẹn kọ́kọ́ kó jayà bá wọn torí wọn ò kọ́ nǹkan kan. Ọjọ́ wo la máa lọ síbi ilé yẹn? After service níjọ́ Sunday ńkọ́? Kò sí problem. Inú ẹ̀ ń dùn. Ọmọ rẹ̀ obìnrin dání. Wọn ò expect pé yóò mọ ọmọ dání. Ókè ọ̀rọ̀ àgbègbè wọn àti ìparí ilé yẹn because inú sitting room ilé yẹn náà sí
ó dẹ̀ pààtọ́ mọ́ ó dẹ̀ sí wọn sínú ó dẹ̀ gbẹ́kò tó bí ó dẹ̀ sí wọn sínú bẹ̀bẹ̀ shallow grave ọlọ́dún òsì lẹ́yìn òsìkà àṣírí tú wọ́n arrest ẹ̀ tí owó tiẹ̀ sì níyì ń gbà náà lọ́hùn lọ́dún náà lọ́hùn mo ń sọ̀rọ̀ bóyá 2014 or 2015 2014 or 2015 èèlò lówó náà gbà náà ṣé 11 million kọ́ ni or more than lọ́nà gbé 11 million ṣá or 12 million ṣá owó ńlá nígbà náà ẹ̀yin aráàlú ìbò yìí náà ni because ọ̀dà bẹni báwa tá a wà lé kí làpọ́n rí ewúrẹ́ wọlé àpọ́n jùlù fẹ́fẹ́ ni kí làpọ́n rí jẹ tí ó gbọ̀n lẹ́ẹ̀dẹ́ran òrì ń báyìí ni owó tá a bá tẹ́ fún ẹ̀wọ́ gòlè ní fi ń tọ́pọ̀ lọ wá ni yóò fi lẹ̀ lọ mí nìsín kó sọ pé ń fẹ́ talẹ̀ kan 20 million naira níbo ló ti fẹ́ kí n rówó ẹ̀ ń ṣe wá ra lẹ̀ 20 million naira fún kínní ó fi lẹ̀ 2 million lọ mí lẹ̀ 5 million ó tiẹ̀ wá pọ̀ jù ní ó 5 million gan ń fẹ́ sẹ̀sán lẹ́ẹ̀mẹ́ àbí sẹ̀sán lẹ́ẹ̀mẹ́ta inú lẹ́pẹ́ 5 million ẹ gbà lẹ́ẹ̀mẹ́ta o ṣé ẹ máa gbà kí n dá sí yín lọ́wọ́ ìbẹ̀lẹ̀ nìkú tí wàá fi lè 18 million naira lọ mí ìbílẹ̀ mẹ́ tó fẹ́ ra lè 18 million naira kò lè jẹ́ plot ẹyọ kan wọ́n dẹ̀ ra fún purpose kan ni. ọ̀rọ̀ kan wà tí mi ò gbé wá sórí social media o èló lówó ojú òní iná more than 270 million naira gbé wá sórí social media ni ilé tó lù wọ́n jìbìtì tó lu ará Amẹ́ríkà jìbìtì ọmọ ọba ló pe rẹ̀ mi ní sọ because wọ́n sọ pé kí n sọ ṣùgbọ́n a lọ síbi ilé tó kọ́ tí lọ lórí burúkú ìkọ́kọ́ lọ fa islander ọ̀ṣàrà kan yọ nù owó olówó kó tó mọ̀ báṣẹ lọ wọ́n fún ní 40 million naira kó fi sanwó ilẹ̀ tán fẹ́ fi dáko gbogbo ẹ̀ lọ́nà o wọ́n fi lọ múlẹ̀ ẹja fàyà wèrè bàbá fún náà máwọn kiri ìdí kò ní yọ wọ́n láwọn fẹ́ lọ́nà òfin wọ́n wà lẹ́nu ẹ̀ láti ẹjọ́ yìí mímọ́ nǹkan bá ní kéèyàn ó sì lè yan wọ́n ṣe nǹkan bá ti pè yàn sí yọ̀wọ́ ẹ̀ ẹja fínà máa ń dì kówó yóò lè jáde díẹ̀ kódà òǹgá tó gbé àwọn ó tún gbé ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ lọ́lé ẹjọ́ báyìí gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ mi. Mr. Olúfúnṣọ́ God bless you sir gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ pàápàá gbogbo fídíò ibi tán bá ṣẹ́ dé àní wọ́n ní kó fi lélẹ̀ pé àwọn fẹ́ gbé fẹ́ lómi olóńtọ̀ máa kú ní sá ó lè tán bá rán wá pé kó wá kọ̀ǹtínlẹ̀ ẹ̀ pé máa kú ní sá ibi táwọn èèyàn desperate dé ó mọ̀ pé ń tọ́wọ́ lè fò wálé láti Amẹ́ríkà wọ́n ní wọ́n lọ bẹ̀ ilé estate lọ́ra lẹ̀ sí wọ́n nítorí pẹ́lẹ́ ẹni tó lé estate yẹn náìsì náìsì kẹ́ńbi tó bá wà wọ́n rà bí ẹni pé owó ọ̀kan ní lára sa o owó ìpọ́ 270 million naira ó squander ẹ̀ o kì í ṣe pé ọ̀kọ́lé rárá ọkọ̀ ṣùgbọ́n orí dẹ́kìn ni gbogbo owó tí mo dárúkọ ohun ti rá mọ́ kò sí létí èèyàn fẹ́ kọ́ sórí plot ilẹ̀ méjì lónìí ní Nàìjíríà ká tó wá sọ pé lọ́sùn state kí n má dárúkọ ọbẹ̀ tí 270 million ò ní parí tí ò gbọdọ̀ mọ́ parí. Yes, I have the proof. Every document mo ní hard copy mo ní soft copy ẹ̀. Fídíò bí tán bá ṣẹ́ dé fídíò bí tílé yẹn wà fídíò estate yẹn gbogbo ẹ̀ lọ́wọ́ àlọ́ mi bọ̀tẹ́ tó ní o wọ́n fẹ́ sọ síta Awikonko well I trust you àti chati wọn gbogbo bó ṣe ń ṣépè fún gbogbo bó ṣe ń tẹ́tì wọn gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó lọ̀rọ̀ wọn ní kí n jẹ́ káwọn ọmọ fẹ́ sí òfin tó Ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́ now ọ̀rọ̀ tí Agbala Gabriel là ń sọ ẹ má bínú pé mo yà síbì kan o nǹkan kan ni mo mú nǹkan kan wá gbogbo tí mo ṣe yẹn náà nísìnyí fún ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù ni please sir do not trust anybody
you can hold your money. padà délé ẹ búùkù ẹ̀pẹ́ fẹ́ wá lóṣù mẹ́ta ńlẹ̀ tẹ́ bá lóṣù mẹ́ta ńlẹ̀ ilé tẹ́ bá fẹ́ kọ́ ẹ ti fẹ́ parí ẹ̀ ọlọ́run do not trust anybody.